kí ẹ tó lè máa tẹ̀lé irú ọmọ bẹ́ẹ̀ sẹ́yìn ti rí pé yóò padà dà báyìí. wàláì tàláì mi ti pè nínú ṣẹ́rí yí orogún mi alájà ṣẹ̀rí tí ló wà láyé yẹn iṣẹ́ ìgbẹ̀bí ló ń ṣe nílé ọ̀wọ́n ọkọ mi àwọn ló ń pè ní mọ̀nkélégbe pé èèyàn kan fẹ́ bímọ kinní kan ṣá ó wá bá mi nínú bẹ̀ báyìí tí mo sọ pé wàláì Akóredé wàláì mo ní ọgbọ́n tí mo wí ẹ mélòó mo pò lẹ́ẹ̀mẹ́ta mi ní lọ kọ́ sílẹ̀ pé torí pé orin yìí ó mọ ọkọ dọ́ba pé ó máa délẹ̀ lérí o. ẹ sọ bẹ́ẹ̀ fún. mo sọ bẹ́ẹ̀ fún lọ́dún náà nínú yàrá ní bẹ́ẹ̀dì tí ń sọ yẹn ẹ mọ bẹ́ẹ̀dì ẹlẹ́gbẹ̀ẹ́ kan táwọn olóyún onírin yẹn tó máa ń lò bẹ́ẹ̀ ni èmi dùbúlẹ̀ báyìí ó jókòó sí téńté orí bẹ́ẹ̀dì yẹn. Òṣùpá. bẹ́ẹ̀ ni mo sọ fún yín so tá a bá máa bọ́ta níbẹ̀ báyìí ro á ti pé lẹ́nu ọ̀nà ọ́fíìsì àwọn orogún mi yẹn pé Saheed wà ń bẹ́ pẹ́ lálájà Saheed wà ń bẹ́ pẹ́ lálájà. tó ládùúgbò yẹn náà ó ti ń popular dáadáa. ó ti ń popular ilé kẹta abẹ nílé àwọn Muri Thunder. ẹ mọ Thunder náà. ṣẹ̀bẹ̀ ń gbà yẹn Muri Thunder wà lẹ́yìn Saheed ni o. àwọn gbogbo wọn kòkòrò Taofiki gbogbo wọn yẹn. gbogbo àwọn Taofiki yẹn náà ẹ mọ̀ wọ́n. kò sí tí ò mọ̀ mí nù gbogbo wọn. Débi Perry tó ń lùlù. Balógun tó wà l'Amẹ́ríkà. tó wà l'Amẹ́ríkà ọkọ Àkíkí. Mariama ọkọ Àkíkí tẹ́lẹ̀ torí lónìí ọkọ Àkíkí tó ní ọ̀rẹ́ mi dáadáa ni. bẹ́ẹ̀ni Size èèyàn mi tó ṣọ̀ tí mo nífẹ̀ẹ́ jù ní Size tẹ́ dárúkọ yẹn. ṣá kí n tún gbé yẹn tì mo ṣáà ń tẹ̀lé Saheed káàkiri gbogbo àgbáyé nígbà tó yá ìdájẹ́ láàrin òun àtàwọn mọ̀láìkà. Súlé Àdìó. Súlé Àdìó ni wẹ́wẹ́ o àtàwẹ́wẹ́ nìyẹn o. Súlé Àlàó ní òkè ní màláìkà. ṣé wàá rí Súlé àtàwẹ́wẹ́. Àdìó nìyẹn o. Àdìó ọmọ Kòdún bí kọ́ lòun ni. bẹ́ẹ̀ ni bẹ̀tì Èkó ló ń gbé. èèyàn mi dáadáa ni. ọmọ dáadáa lòun náà. iṣẹ́ mọ́ ilé wa tẹ wọlé sínsìn ibẹ̀ yẹn síbí ìbáyìí nílé wa. sí ọ̀dọ̀ Àdìó Mr Spirit. bẹ́ẹ̀ gbogbo wọn rí i pé mo nífẹ̀ẹ́ Saheed Òṣùpá gan. ọmọ. ogun yìí pọ̀ bẹ̀mí ìkí ẹ̀ torí pé. ṣọ́ba yín fà á ni. nígbà yẹn ìjà pọ̀ láàrin wọn gan. ìjà wà láàrin wọn bẹ́mí o. Pàṣọ ń kọ́ ilé ẹ̀jẹ̀ èdè ibẹ̀ yẹn rárá. torí pé òun àtòṣùpá òun ṣọ̀rẹ́. ẹ̀yin náà ẹ wá kẹ́ ìsájúbọ́lá. bẹ́ẹ̀ ni èmi àti Saheed Òṣùpá. àjọṣepọ̀ yẹn wá kọ́ lónìí. kò sáàjọ pé àjọṣepọ̀ yẹn ò sí mọ́ torí pé nígbà tó yá àríra wa mọ́ ìgbà tí máa padà rí Saheed is it not last year àbí year before ni mo tún padà rí through àwọn ọmọ mi tí ló wà ń ta fájì yẹn ọmọ Kazeem Fashola òun tẹ̀ ní kí n má lòun fún mi ní wàhálà ẹ̀ mo mọ̀ pé ó nífẹ̀ẹ́ Saheed òdì ẹ̀ mọ̀ pé wọ́n ló fún mi láago kó gbé mú máa dárúkọ pé wọ́n ló fún mi. torí iná mọ ipa tẹ́yìn náà kó mo mọ̀ pé tí mo kó lára ẹ̀ pé Saheed ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bí dẹ ṣe pé kò kọ́kọ́ gbá aago yẹn mi kò ju picture mi tó jẹ́ pé kò gbọ́dọ̀ rí kó ní kì í ṣe ni. wow. bí ṣe ju picture yẹn sí báyìí lórí aago mi kò sọ ni a mọ̀ pé níbo lẹ wà. mo ní Saheed mi kò bẹ̀rẹ̀ sí ní ké mo sunkún gbọ́njọ́ tá à ń wí yìí o. màmá kí ló ń pa yín lẹ́kúnjọ́ náà lọ́hùn. ẹkún tó pa mí ni pé Saheed ò wá mi sí ní ẹni tí Saheed ò gbọ́dọ̀ máa béèrè. kò yẹ kó yẹ pé ilẹ̀ máa wá káàkiri. ni màá wá Saheed kiri níbi tí àjọṣepọ̀ èmi àti ẹ̀ ó dìpù dé. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó. Saheed Akóredé wọn ṣàníyàn ní lọ́jọ́ náà bó lè ṣe àṣẹ tó fi ráyè lọ. mi ṣáà pé ẹ má ṣe wèrè ń bí o kíní kankan náà ẹ wojú ìyáláyà yín náà kíní kankan ó dẹ̀ wọ mọ́tò ló bá lọ ó tàn láti gbà yẹn wá develop first gbé wọn ò tútù rí obìnrin tó tún ní bí ọkùnrin rí o bá ṣe di wọléwọ̀de nìyẹn bẹ́ẹ̀ ni àwa close gan tó pọ̀ gan tẹ́ pé tí Saheed bá lọ ń ṣe jump má lọ ń jókòó sí orí stage náà fún un náà. tẹ̀lé Barrister mọ́ ni. ṣe nígbà náà ṣe mọ̀ pé mo ti sọ̀rọ̀ kan síwájú mo ń tẹ̀lé Alhaji mo ń tẹ̀lé kọ́lẹ̀ Saheed. ṣé ti yé yín. ṣé Barrister lẹ mọ̀ ṣá. ṣé ń gbà yẹn létà torí tó kọ́kọ́ fẹ́ lọ sí ilé Barrister òun àtẹ̀gbẹ́ láti bóyá mo fẹ́ travel gbà náà
mo fẹ́ sínlé mo fẹ́ lọ Bangkok ìjọ náà okay èmi dẹ̀ níwà kan mi láhùn fún pé mo fẹ́ travel out ṣó ti yé yín mi sọ fún mo ṣáà lọ tèmi so bẹ́ẹ̀ tó bá ti wá ń kọrin tó bá ti ń kọrin náà mo wá ń tẹ̀lé káàkiri àwọn kan máa ní ó ń fẹ́ ní rúmọ̀ yẹn dé ilé àwọn ọkọ mi wow àwọn aláàjì kò sí di wàhálà ó di gan ni pàápàá tí ò ń ṣe kékeré bẹ́ẹ̀ mi ìfẹ́ bàbá àwọn ọmọ mi yẹn mọ́ o mi ìfẹ́ mọ́ so èmi ò dẹ̀ kí ẹ̀ bóyá ọrí mi lẹ́yìn Saheed àbọ̀ ọrí mi lẹ́yìn Barrister èmi ń live life tèmi lọ ayé tí ń lọ jẹ́jẹ́ mo máa ń tẹ̀lé káàkiri gbogbo orúkọ náà ti pọ̀ ṣé Akóredé orúkọ kẹ̀ Saheed tó ń gbé ńgbà yẹn ó lọ ń ṣiṣẹ́ níbi tó ti ń ṣe Ankara ní Costain máa nǹkan wà ń bẹ́ wọ́n pè ní Labi Motors Òṣùpá yes ó lọ ṣiṣẹ́ níbi tó ti ń ṣàǹkárá rí èmi àmọ̀ pé tí mo pa nírọ̀rì tó bá ti dìrọ̀lẹ́ tó fẹ́ jáde mi ń bì friend Labi Motors ìyẹn wà lẹ́gbẹ̀ẹ́ ibi tó ti ń kọ́ tó ti lọ ṣe àwọn tó ń ṣe ní bíórì ní Costain yẹn máa lọ dóòdè lọ́dọ̀ Labi yẹn tó bá máa bọ́ta nínú ibi tó ti lọ ṣiṣẹ́ iṣẹ́ ó máa jáde sí mi ní. ó lè ń kọrin náà. ó ń kọrin torí pé ó ní ẹ̀bùn orin yẹn láti kékeré ni. mo aṣáàjọ ń tẹ̀lé ra tó tàbá kò mẹ́ tí mo lè tẹ̀lé délé wọn aṣẹ̀ tó tẹ̀lé mi dé Tafaji bá ṣe jọ ń tẹ̀lé ra káàkiri nìyẹn. kò sí fífẹ́ tábà ọjọ́ orí gan-an náà yóò fẹ́ kéré sí yìí. ó kéré nìkan kó fẹ́ kéré kó dé bí àbúrò ni àbúrò níbẹ̀ kó dé disrespect mi rí àǹtí mi alájà kí ẹ tó lè máa tẹ̀lé wọn bẹ́ẹ̀ sẹ́yìn ti rí pé yóò padà dà báyìí. wàláì tàláì mi ti pè nínú ṣẹ́rí yí orogún mi alájà ṣẹ́rí tí ló wà láyé yẹn iṣẹ́ ẹgbẹ̀bí ló ń ṣe nílé àwọn ọkọ mi àwọn ló ń pè ní mọ̀nkélégbé pé èèyàn kan fẹ́ bímọ kinní kan ṣá ó wá bá mi nínú bẹ̀ báyìí tí mo sọ pé wàláì Akóredé wàláì mo ní ṣùgbọ́n tí mo wí ẹ mélòó mo pò lẹ́ẹ̀mẹ́ta mi ní lọ kọ́ sílẹ̀ pé torí pé orin yìí ó mọ ọkọ dọ́ba pé ó máa délẹ̀ lérí o. ẹ sọ bẹ́ẹ̀ fún. mo sọ bẹ́ẹ̀ fún lọ́dún náà nínú yàrá ní bẹ́ẹ̀dì tí n sọ yẹn ẹ mọ bẹ́ẹ̀dì ẹlẹ́gbẹ̀ẹ́ kan táwọn olóyún onírin yẹn tó máa ń lò bẹ́ẹ̀ ni èmi dùbúlẹ̀ báyìí ó jókòó sí téńté orí bẹ́ẹ̀dì yẹn. Òṣùpá. bẹ́ẹ̀ ni mo sọ fún yín so tá a bá máa bọ́ta níbẹ̀ báyìí ro á ti pé lẹ́nu ọ̀nà ọ́fíìsì àwọn orogún mi yẹn pé Saheed wà ń bẹ́ pẹ́ lálájà Saheed wà ń bẹ́ pẹ́ lálájà. tó ládùúgbò yẹn náà ó ti ń popular dáadáa. ó ti ń popular ilé kẹta abẹ nílé àwọn Muri Thunder. ẹmọ Thunder náà. ṣẹ̀bẹ̀ ńgbà yẹn Muri Thunder wà lẹ́yìn Saheed ni o. àwọn gbogbo wọn kòkòrò Taofiki gbogbo wọn yẹn. gbogbo àwọn Taofiki yẹn náà ẹ mọ̀ wọ́n. kò sí tí ò mọ̀ mí nù gbogbo wọn. Débi Perry tó ń lùlù. Balógun tó wà l'Amẹ́ríkà. tó wà l'Amẹ́ríkà ọkọ Àkíkí. Mariama ọkọ Àkíkí tẹ́lẹ̀ torí lónìí ọkọ Àkíkí tó ní ọ̀rẹ́ mi dáadáa ni. bẹ́ẹ̀ni Size èèyàn mi tó ṣọ̀ tí mo nífẹ̀ẹ́ jù ní Size tẹ́ dárúkọ yẹn. ṣá kí n tún gbé yẹn tì mo ṣáà ń tẹ̀lé Saheed káàkiri gbogbo àgbáyé nígbà tó yá ìdájẹ́ láàrin òun àtàwọn mọ̀láìkà. Súlé Àdìó. Súlé Àdìó ni wẹ́wẹ́ o àtàwẹ́wẹ́ nìyẹn o. Súlé Àlàó ní òkè ní màláìkà. ṣé wàá rí Súlé àtàwẹ́wẹ́. Àdìó nìyẹn o. Àdìó ọmọ Kòdún bí kọ́ ló ní. bẹ́ẹ̀ ni bẹ̀tì Èkó ló ń gbé. èèyàn mi dáadáa ni. ọmọ dáadáa lòun náà. iṣẹ́ mọ́ ilé wa tẹ wọlé sínsìn ibẹ̀ yẹn síbí ìbáyìí nílé wa. sí ọ̀dọ̀ Àdìó Mr Spirit. bẹ́ẹ̀ gbogbo wọn rí i pé mo nífẹ̀ẹ́ Saheed Òṣùpá gan. ọmọ. ogun yìí pọ̀ bẹ̀mí ìkí ẹ̀ torí pé. ṣọ́ba yín fà á ni. nígbà yẹn ìjà pọ̀ láàrin wọn gan. ìjà wà láàrin wọn bẹ̀mí o. Pàṣọ ń kọ́ ẹ̀jẹ̀ ìdójúbẹ̀ yẹn rárá. torí pé òun àtòṣùpá òun ṣọ̀rẹ́. ẹ̀yin náà ẹ wá kẹ́yìn sájíbọ́lá. bẹ́ẹ̀ ni kódà ó ń gbọ́ ìṣẹ́fẹ́ gbọ́ mí ìdéwájú Ajíbọ́lá jó jẹ́ nǹkan lọ rí láyé mi jọ́ ti Kúnlé pólì tó bí ọmọ tí Àmọ̀kẹ́ Ṣọlá bímọ fún ta lọ kó ní officer mess. yes ìjọ yẹn ni mo jó déwájú Pàṣọ jórí o mo gbé sójú pé Saheed ní tèmísẹ̀ so ohun tó bá ti ta lù ó ti ta bá mi nìyẹn. alájà lónìí ẹ̀yà Saheed Òṣùpá ń kọ́. ọ̀rọ̀ pọ̀ ń bẹ o ṣé kí n tú iṣu dédi kòkò yẹn. Òṣùpá ò gbé kọ́ọ̀lù mọ́ ni àbẹ́ ráyè débẹ̀. long story lẹ bèrè lọ́mì story tó pọ̀ ńgbà tó yá tó fẹ́ ṣe fújì kinní kan ṣá tó lóun fẹ́ kọ
second album àbí third album ẹ̀hún ó ń tẹ̀lé mi pé báwo la ìfẹ́ ṣe mí náà ó ní ìṣó lórí sìmẹ́ǹtì lọ́dọ̀ àwọn Wọlé Kerú àwọn àbí bá tù yà lájẹ́. gbogbo ọ̀rẹ́ yìí mọ̀. bẹ́ẹ̀ ni mo bá mú ọmọ yìí sẹ́yìn èmi àti ẹ̀ ọmọ mi ní morin kọ ẹ jẹ́ kó kọ́ fún yín ẹ tí ì gbọ́ ó kí lágbájọ́ ó kí tàmọ́dú mo mú débẹ̀ o mo mú lọ sọ́dọ̀ mo máa ń pe máa nǹkan àtìyàwó ẹ̀ ní dádì mi Ṣàfẹ́jì ọkọ̀ Múfútì àtúmọ̀ pé Lọ́lá Àdùnní tí Wàsíù máa ń kì àwọn yẹn nífẹ̀ẹ́ mi gan àtọkọ àtìyàwó wọn ò lè bí mi lọ́mọ o ṣùgbọ́n wọ́n mú yín bí ọmọ. wọ́n mú mi bí ọmọ dádì mi ni máa ń ṣe fún àwọn méjèèjì mo ní Saheed ibi tá à ń lọ sí jìnnà níṣó lọ́dọ̀ àwọn Tóyìn Ṣàbí. èdèbè náà. níṣó bí ṣe mú Saheed káàkiri nìyẹn o bí ṣe ń tẹ̀lé káàkiri gbogbo àgbáyé nìyẹn ó wá di pé làlóru dé àti ẹ̀ padà ríra wa mọ́ òun náà ti lọ jókòó Amẹ́ríkà mi rí kò rí mi ọmọ mi kan tí mo kọ́ gbàtọ̀ tó bá níyàn kan tọmọ yẹn ọmọ yẹn ni kọ́kọ́ tọ́ láyé Bàsírátà Àyìnkẹ́ Ìkòròdú bíbà nílé ọkọ ẹ̀ wà ọmọ yẹn ló wá pè mí jọkọ pé mọ́mì kì í máa bá àǹtí mi ẹ má bẹ má bọ̀ ohun tí bá yín rọ́mọ yín tẹ̀ ń wá mi náà mi ẹ̀ wò ló sọnù ó ní Saheed ó ló wà ládùúgbò wọn tó ń kọrin báyìí ní bá gbéra ní bá lọ síbẹ̀ nígbà táwọn tó ń wà mẹ́tọ́ bó ṣe rí mo ní ẹ fi wọ́n sílẹ̀ kẹjọ́ kó máa bọ̀ ó dẹ̀ pọ́n mi léńjọ́ yìí inú mi dùn gan ó ṣe dáadáa inú mi dùn I'm so happy níjọ́ náà bó ní kálukú ṣe tó ó fún mi nọ́mbẹ̀ mo ti ní nọ́mbẹ̀ lọ́wọ́ ẹ ti nídìí pé ká sọ fóònù nù àti pé ọmọ mi yẹn làlórí ṣáàdé ní lose nọ́mbà àti fóònù mi mi ìlágo ẹ̀ mọ́ àbá tó ríra wa mọ́ nígbà tó tún yá o àwọn ọmọ kan wà lé wa ń ta fàájì lóríta Múyì Fáṣọlá oríta wọn ń pè bẹ lóríta Múyì Fáṣọlá Fáṣọlá yẹn wà l'Amẹ́ríkà àbúrò ẹ̀ kan máa ń pè mí ní my wife láti ẹ̀ my dear àbúrò Múyì Fáṣọlá yẹn gbogbo àwọn yẹn mi ni mo mú Saheed dọ́dọ̀ wọn tí mo mú Saheed látẹnu ọ̀nà lé bàbá mi wá sóríta pé níta fàájì láti Sáfẹ́jọ́ wá sẹ́kọ̀ọ́ pé ọmọ mi ni ó mọ orin kan bàjẹ́ ilé nǹkan yá tí o wọ́n dẹ̀ bá mi tẹ́wọ́ gbà. èyí ti rọ́jọ́ wájú yẹn pé mo ti rí torí pé Saheed ń kọrin Ọlọ́run kẹ́ kì í ṣe pé oògùn ló fi mọ orin kọ ẹ̀bùn tálẹ̀ǹtì bíi ti Barrister ló ní wàláì tàláì Àyìnlá ń kọrin o Akóredé tó bá sùn orin ni tó bá dúró ó tún wá níwà kan tó bá kọ̀ọ̀kan ń wò yín báyìí tẹ bá rò pé yín ló ń wò kó wo yín o ti lọ fà á láti mọ nǹkan tó fẹ́ kó akọ̀ jù sílẹ̀ bí bọ́ǹbù ní tó máa gbé yẹ̀wò ni débi ìyàwó ẹ̀ tó fẹ́ Àṣìṣá first wife ẹ̀ ó mọ̀ mí bí ẹni mú owó ni o àjọ ń lọ́lẹ̀ wọn Àṣìṣá ńgbà tó tẹ̀ kọ́ ní kò ní fẹ́ kò ní ṣe gbá ń kọrin ó ń ṣe gbá mi ní bo ẹnì ṣó ń bẹ̀ àjọ lọ tọrọ ìyàwó ni aṣáájọ lẹ̀ pọ̀ èmi àti Saheed Òṣùpá. àjọṣepọ̀ yẹn wá kọ́ lónìí. kò sáàjọ pé àjọṣepọ̀ yẹn ò sí mọ́ torí pé nígbà tó yá àríra wa mọ́ ìgbà tí máa padà rí Saheed is it not last year àbí year before ni mo tún padà rí true àwọn ọmọ mi ti ló wà ń ta fàájì yẹn ọmọ Kazeem Fáṣọlá òun tẹ̀ ní kí n má lòun fún mi ní wàhálà ẹ̀ mo mọ̀ pé ó nífẹ̀ẹ́ Saheed òdì ẹ̀ mọ̀ pé wọ́n ló fún mi láago kó gbé mú máa dárúkọ pé wọ́n ló fún mi. torí iná mọ ipa tẹ́yìn náà kó mo mọ̀ pé tí mo kó lára ẹ̀ pé Saheed ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bí dẹ ṣe pé kò kọ́kọ́ gbá aago yẹn mi kò ju picture mi tó jẹ́ pé kò gbọ́dọ̀ rí kó ní kì í ṣe mi. wow. bí ṣe ju picture yẹn sí báyìí lórí aago mi kò sọ ni a mọ̀ pé níbo lẹ wà. mo ní Saheed mi kò bẹ̀rẹ̀ sí ní ké mo sunkún gbọ́njọ́ tá à ń wí yìí o. màmá kí ló ń pa yín lẹ́kún jọ́ náà lọ́hùn. ẹkún tó pa mí ni pé Saheed ò wá mi sí ní ẹni tí Saheed ò gbọ́dọ̀ máa béèrè. kò yẹ kó yẹ pé ìlẹ̀ máa wá káàkiri. ni màá wá Saheed kiri níbi tí àjọṣepọ̀ èmi àti ẹ̀ tó dìpù dé. ṣùgbọ́n lónìí ẹ fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́. kò tí ẹ gbá gómìnì. pẹ̀lú ògo Ọlọ́run yóò gbé. káwá ní pé mo ti ní lẹ́bù tẹ́ ń lọ yìí ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀. ṣùgbọ́n mo mọ̀ pé Òṣùpá Saheed náà wọ́n ó ṣe bẹ́ẹ̀ wọ́n ó ṣàtúnṣe. ṣùgbọ́n lẹ́nìí fáwọn tí wọ́n á wo kínní mi ò gé ọ̀rọ̀ málájà lẹ́nu o ṣùgbọ́n gbà mí náà kó ṣe gbogbo aṣọ ló ń sá sórùn àjọṣepọ̀ tí ó ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nínú ni kì í ṣe gbogbo ọlọ́run àpọ̀lọ̀ kó wá sórí social media wọ́n wá lọ pé
àwọn àbájẹ́ ni àwọn akóbá ni Òṣùpá máa lélẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run Inshallah. àwọn tí wọ́n jẹ́ ọlọ́wọ́ tún wọn ara wọn mọ̀ mí dáadáa ni mi ní yọkó bó ṣe máa lọ náà ni wọ́n pé Alhaji Saheed Òṣùpá Mandétọ̀ Akóredé bẹ́ẹ̀ ni látàgbà mọ́lẹ̀ ẹ̀ẹ́jọ ríra tí yóò sì dà yóò dùn láti padà wá sọ̀rọ̀ pẹ̀lú ògo Ọlọ́run lè ní ìkíkọ́ wá ń ṣẹlẹ̀ ẹ̀yin rèé ọmọ kàwú yín ní Kwara tiwa kàwú là ń pè ní bàbá ọmọ bàbá yín ò ní Alhaji Adéwálé Àkànjí Bàrísókì ọmọ tí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó ní Saheed Òṣùpá àrìnwó ògún àrìnwó ọ̀dà látàrí fọ́nrán tó wà ń ta tí káwọn èèyàn ń gbà gbàgbọ́ tí eléyìí mà sùúrù lè fẹ́ fọ̀tún ọ̀rọ̀ lè fẹ́ fòsì. ẹ ṣe inú mi dùn bí tẹ́tí gbé mi lọ yìí I'm so happy ṣẹ́rí kò tẹ́ mi lọ́rùn inú mi ò dùn bí awuyewuye yẹn ṣe rí láàrin ohun méjèèjì ìkíní ń bẹ wọ́n ní lágbájá ju ẹ̀ lọ ní díẹ̀ ni ṣé díẹ̀ yẹn ò lè fọ̀bẹ gé kú o kò sí nǹkan tí èmi fi pé Saheed lè ṣe fún Wálé tí ò jẹ́ kó wọnú yàrá kó parí ẹ̀ kétí kẹta báyìí kó má bá wọn wọ́n ti ẹlẹ́bí ni wọ́n. ẹbí ni wọ́n torí pé ṣé mọ̀ pé mi tí mo jókòó yìí mo mọ Saheed débi pé mo mọ bàbá tó bí lọ́mọ. ẹ mọ bàbá mo mọ yẹ mo mọ bàbá ẹ mo mọ ẹ̀gbọ́n ẹ̀ Táwà mo mọ ẹ̀hún kí ló ti ń pè láti tó jẹ́ gbọ́n ẹ̀ ọmọ bàbá ẹ̀ mo mọ yẹ mo mọ ya Saheed. ìyá tó bí bẹ́ẹ̀ ni níbi tí ilé wọn Saheed dáa pé tí máa débẹ̀ wọn á kọ́kọ́ lọ fún mi túwó tí máa jẹ náà máa jẹ túwó àṣegbègbè gbà ẹ̀ gan Pasuma gan tó ń wá sí Amukoko pẹ̀lú Saheed kò ṣẹ̀yìn mi. nígbà kò tí ì dàrú gbà láàrin kò dàrú láàrin àwọn méjèèjì ṣé wàá rí àwọn tó wà lórí social media a lot of things tó ń ṣẹlẹ̀ wọn ló ń bàjẹ́. wọn dàrú ni wọn dáǹkan lẹ̀ ni wọn. dáǹkan ẹni tí orí ò bá pé tí ò bá careful lórí social media yìí kódà wàá padà regret pé bolódé bá rẹ̀ yìí ìyẹn lẹ ṣeré mi tó o bá sí pé wọlé wá tọ̀ mí wá. bẹ́ẹ̀ni ilé ìtawá ṣe gun a fi máàkì 15 years tí Barrister kú ni. àwọn sì sọ dára pọ̀ ọkùnrin yìí. bẹ́ẹ̀ni ó yà mí lẹ́nu nígbà tí mo rí yín bẹ́ẹ̀ tí ò bá sí pé bẹ́ẹ̀ ṣe wọlé tọ̀ mí ni Àkànjí máa ń fún sùúrù. kalẹ̀ bá ní Saheed Òṣùpá náà gẹ̀ẹ́tì. káyọ̀ mo rí Saheed gẹ̀ẹ́tì ni. ẹ̀ bá bùn ún náà ní sùúrù. wàláì tí n bá kúnlẹ̀ ẹsẹ̀ mi méjèèjì tí n bo ẹsẹ̀ so wàláì Àyìnlá máa gbọ́ sí mi lẹ́nu nítorí pé kò ń ṣẹni tí ó burú ó dẹ̀ nù ó náà ní pọ́lísì ìwé ẹ̀ náà jọ ti bàbá wa tó tọ́ gbogbo wa. Barrister rí. bẹ́ẹ̀ni òun ètì nǹkan kan kò láì kéèyàn máa parọ́. ní Òṣùpá wàláì tàláì. wọ́n lè rí lé ni. ṣó lé ni. kò lè ó ní pọ́lísì ni. wàláì ṣebí kò sí ní ẹlẹ́dẹ̀ wa níbí báyìí Saheed ò lè ìkíní tó pa á kú kò láì kérọ́ kò dẹ̀ láì kéèyàn máa ṣe báyìí. alábòsí. ó yẹ tiẹ̀ gan ni. olùtẹ̀ kó wí fẹ́ yẹ. tó bá fẹ́ jọ̀ṣàkà ní ọ̀rọ̀ tiẹ̀ tó bá fẹ́ jọ̀ṣòkò ni. ọ̀ṣàkà òṣòkò ni kò fẹ́. ṣòkò ènìyàn kò láìkí ẹ̀. ṣòtìyẹ iṣẹ́ wá rí Wálé òun náà ní titi ẹ̀ lára. òun náà le. ó le. inú tiẹ̀ náà le. torí tí ò bá le irú yìí tí bàbá Àṣàbí ṣe yẹn. tó bá jẹ́ pé ọmọ tó mọwọ́ wẹ̀ dáadáa lòun náà tó bá gbà jẹun ni èmi mà ti rẹ́ni tó lọ rent tó lọ kí ló tẹ̀ máa ń sọ yìí náà tó lọ adopt ọmọ tọmọ yẹn dẹ̀ ń jẹ́ orúkọ wọn dọ̀la òyìnbó tí wọ́n ṣe dáadáa tí orúkọ ọmọ náà dẹ̀ wà nínú ilé náà dé ni ẹ̀tọ́ níwọ̀ ọmọ ló mọ̀mọ́ ṣòkígbẹ́ Wálé ní ìdí kéèyàn bá sọ̀rọ̀ òun náà nílò kan bá wí dáadáa ó ní ìdí kéèyàn bá wí torí ọmọ tó sọ lẹ́nu àpòyà ló sọnù ó sọ àpòyà kọ́ kò má nítorí pé èèyàn kan ṣe kinní kan àdẹ gbọ́dọ̀ máa ránró tí èèyàn bá ń ránró nǹkan kò ní jọ á máa túká ni a gbọ́dọ̀ jẹ́ kínú wa kó máa yọ ká máa forgive and forget lólóyìnbó sọ tá a bá ìkú a máa ṣẹra wa àdẹ máa ṣe sorry kó dẹ̀ máa tán síbẹ̀ ṣó ti yé yín tó bá jẹ́ pé Wálé mi mọ tí Saheed ṣe fún un toró rojọ́ náà fún mi níwọ̀nba ṣùgbọ́n ó yé àwọn méjèèjì mi ì fẹ́ mọ̀ tèmi kàn ní pé mo fi Ọlọ́run ọba bẹ gbogbo wọn àgbààgbà tó wà ní inú orin tó ń kọ yìí kọ́ bá mi èyí tó le jù bẹ́ẹ̀ lọ́kàn ní tí àti Barrister tọ́lọ́run ọjà àwọn ń tajà náà ni ṣé kò padà dẹ̀rọ ni ó padà dẹ̀ náà ni kò dẹ̀ sí ohun tó ń le tí èèyàn bá gbá kòkúta kaná tẹ bá kó náà mọ láti ní dọ̀la
á fọ́ká sórí náà mi ì fẹ́ kí torí tó bá ti ń pe orí iṣu a máa porí kòkò tó fi ṣe Saheed ò ṣe yọ kúrò lára Barrister Barisókè ò ṣe yọ kúrò lára Saheed ọ̀rọ̀ wọn dàbí ìgbà tí yàn bomi ọbẹ̀ àti ewédú ẹ̀bẹ̀ lèmi fẹ́ bẹ̀ gbogbo àwọn tó wà lórí social media pátápátá kí gbogbo wọn kó jẹ́ ká pawọ́pọ̀ kó parí ẹ̀ ní ká má gbọ́ tẹnu eku wífẹ́ yẹn torí nǹkan ń bàjẹ́ sí ni ó máa bàjẹ́ iná ìyá máa kẹ̀dé ibi tá à lérò gan á kẹ̀ kọjá bẹ́ẹ̀ because tí orí bá fọ́ wálé jù á ní Saheed torójó ó jẹ́ ti ń tábọ́ mọ́ wá ní torójó lóògùn torólóògùn ni gbogbo ayé ń pè sólóògùn ni wọ́n ó ń ṣe ológun tọ́jú ara ẹ̀ ni ó hẹ̀pọ̀ ara ẹ̀ ni bẹ́ẹ̀ ni lákòótán kọ́ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn méjèèjì alájà nígbà wàhálà Barrister níbo lẹ́yìn wà ẹ̀yin Barrister ni bó lẹ ṣe mánéjì ẹ̀ wàláì mi mánéjì lọ́bì kankan ṣe fẹ́ gbé mi bẹ́ ṣe rí mi ṣe fẹ́ rí mi bí ṣe wà ẹni tí bá ṣe yẹn kò sí ìtọ́kàn mi pẹ̀lú one way traffic ni mí ilé ni òun náà ni kò ní àbàwọ́n wọn bá lèèyàn kan jábọ́ láti sánmọ̀ tí ó bá ti jábọ́ síbi tí mo wà ṣé kọ́lí ti sì mọ̀ ní ṣá ṣáláàjì mọ̀ mi ṣá ó lè mọ̀ mí ó dẹ̀ lè máa mọ̀ àtọ́wálé inú fídíò ó tán bẹ̀tàlájì ọ̀rọ̀ mi close mọ́ wọn rárá. tá bá ń sọ nípa olórin mà ìjà lè rí irú Barrister lára àwọn onífújì àbí lára àwọn olórin. wàláì tàláì ṣó wà ṣá kò sẹ́ni tó lè fara gbẹ̀gbẹ́ ní tí fẹ́ túri tó fẹ́ jọ wọ́n tí ó fẹ́ jọ aláàjì díẹ̀ Paso ni. Pasuma yes ní dáadáa séèyàn. mi ìdọ́dẹ̀ gbowó rí o kódà kò rí mi rí báyìí wọ́n náà wọ́n no. kò mọ̀ yín. kò mọ̀ mí o. ẹ ṣe àjọjì fóun ló dáa jù. ẹ ṣe mo ní àǹtí mi kan màmá Ṣọlá Àmọ̀kẹ́ la máa ń pè Àmọ̀kẹ́ Ṣọlá pàdí Pasuma báyìí ni pàdí gbọ́n lọ́wọ́ àti Paso pàdí nígbà yẹn tẹ́mi bá wà lé wọn tó bá ń ròyìn Pasuma Ṣọlá Àmọ̀kẹ́ tí mi sọ yìí mo ń jẹ mo ń mú lé wọn dọ̀la di bí mo ṣe ibẹ̀ ni mo fẹ́ lọ tí mo fi wà ń bí tí mo yàn ni mo fẹ́ lọ bá àjọ fẹ́ jáde pẹ̀lú mọ́mísẹ́ ẹ̀ láǹtí tèmi ní gbogbo fámìlì wọn pátá tí ò ṣe yọ ọkàn kù ń bẹ̀ ẹ wá wò èmi ń jà fòṣùpá wọn máa ń yín mú sí mi mi ń dá wọn lóhùn. òṣùpá ló sì rí bẹ́ẹ̀ bóyá torí pé lose communication ni. ó dà bẹ́ẹ̀ so tó bá ń sọ̀rọ̀ Pasuma yẹn mi ò ń gbà fún wọn. nígbà yẹn tíjà wà láàrin bẹ́ẹ̀ tí nígbà tí mo gbà ńgbà tíjà ò sí láàrin wọn mọ́ tí mo wá rí tí mo rí pé Saheed pẹ̀lú ẹ̀ẹ́dẹ́júlẹ̀ mo wá rí mú ó dà pé èèyàn lọmọkùnrin yìí mo wá rí pé èèyàn ẹ̀hún ọmọ mọ́ǹtì mi dẹ̀ ni o. ìyá Alábí. yes ọmọ November kan náà jọ ni wá. tó a rí pé ẹ ti bá lára ṣe ẹ ti bá jẹ ṣe tó bá sọ pa pé orin fújì ẹ̀yin náà nípa tẹ kó mẹ́fà. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n kọ́tà àwọn ìṣẹ́ni pé ní ẹ̀ orin fújì ti ń lọ jáde hip hop ló ṣe orin fújì lè lọ ṣá. kò lọ sí anywhere. ó dàṣẹ fẹ́ gbọ́. mo ní ọmọ kékeré kan ní street kejì tí máa ń lọ sí Kíjímọ̀. ọmọ yẹn ò lè jọmọ 6-7 years lọ. agolo ló fi máa ń kọrin. fújì àbí hip hop. fújì ló ń kọ o. so fújì ò lè kú. ó lè kú kọ́ má sọ bẹ́ẹ̀ mọ́. kọ́ má sọ mọ́ kò níbì kankan bẹ́ẹ̀ tí àwọn onífújì àwọn àgbààgbà látòrí ẹ̀gbọ́n mi wà Sáyìndé. ṣé ẹ ti ẹ̀ mọ̀ ṣó mọ̀ yín. Aláàjì mọ̀ mi. dáadáa àbí díẹ̀. Aláàjì ò jẹ́ lọ́hùn ọmọ mi ọmọ mi dáadáa. Wàsíù Àyìndé. ṣé wọ́n máa àdúgbò kan náà jọ ni ẹ̀gbọ́n mi ló jẹ́. wọ́n ti ẹ̀ gbọ́dọ̀ mọ̀ nítorí ẹ̀sùn ẹ wo Barrister dáadáa. bẹ́ẹ̀ ni Aláàjì mọ̀ mi dáadáa ni wọ́n mọ̀ mi bẹ̀tẹ̀ mi ó kọ̀ wá jẹ́ èèyàn kan mi ò fi bẹ́ẹ̀ lọ pàtì ètí ti lọ sẹ́yìn yẹn ni mo mú mi sí. nísìnyí ẹ̀sìn gbogbo ìtẹ́sọ̀ báwo lè ti yá wọlé bó lẹ ti kó ẹ travel out lẹ kó mẹ́ta àbí Nàìjíríà ni ẹ ti jẹ́ alásàlátù. ṣẹ́rí lè wa ọmọ àpò àní ọmọ ajá ọmọ kéwú náà o nílé ọ̀kúnlé pólì yẹn ẹlẹ́sìn ni wá ń lé wa bẹ́ẹ̀ ṣẹ́rí bàbá tèmi tó bẹ́ mi lọ́mọ kò ní nǹkan kan tó máa ń fún mi kùrìsíù níjọ́ náà lọ́hùn tí mo tẹ̀ ìkéré àti kékeré mo ti mọ kùrìsíù yẹn ké. tí máa lóyún kùrìsíù ni tí máa bímọ kùrìsíù ni ṣá kí n má fọ̀rọ̀ gùn nígbà tí là lórí sickness ọmọ mi wá wọlé dé tí mi wá rí èèyàn kankan mo wá rí Ọlọ́run àtànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ wá ṣẹ́rí wálé yanyan ọdún mélòó ló fi ṣàárẹ̀. àárẹ̀ 15 years ló fi ṣàárẹ̀ o. ọdún 15.
kẹ́lẹ́mì tó mú sọ́dọ̀. Allahu Akbar. Kódà ibi tí mo ṣẹ̀sìn yẹn dé mo ní bóyá ẹ̀ṣẹ̀ kan wà tí mo ṣẹ̀ mo dẹ̀ fẹ́ dáríjì lọ́dọ̀ Ọlọ́run. Mo máa ń lọ sí mọ́ṣáláṣí kan ní Omítóró yẹn ni mò ń gbé ńgbà ní Kòròdú bíi náà. Aago 7 òru nu adé débẹ̀ a lọ bá wọn fọ gbogbo mọ́ṣáláṣí wọn. Ẹ fi ló ń túbá. Mo fi ń túbá pé Ọlọ́run tó bá jẹ́lẹ̀ náà ni mo tẹ̀ máa pa mi fi gbọ́ ọmọ ìsàn. Allahu Akbar. Ọlọ́mọ púpọ̀ ní mímì ìfẹ́ kọ́mọ kankan tójú mi kù. Allahu Akbar. Ọlọ́run ṣàánú mi pẹ̀lú omijé gbígbóná lójú. Ẹ̀tẹ̀ pé òbóró ọmọ yóò gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó mẹ́mi ọmọ mi sọ́dọ̀. Ọlọ́run ni. Ọlọ́run mẹ́mi ọmọ mi sọ́dọ̀ náà ni. So later ṣàwárí Omítóró yẹn àwọn àlùsùn náà ló kún gbogbo ibẹ̀ bá ń bà. Àwọn àlùsùn náà. Inú ilé tí mò ń gbé gangan àwa 4 là ń gbé bẹ̀ Kristẹni kan àlùsùn náà 2 èmi ò sùn náà but mò ń kírun wákàtí mi márààrún. Allahu Akbar. Ó wá tẹ́wọ́ gbà mí báyìí níjọ́ tọ́kọ́ máa wọlé mi tó rí ọmọ mi nínú ilé wọ́n ní alájà yìí kì í ṣọkùn ẹ̀ ń ṣobìnrin mọ́ ọkùnrin ní. Allahu Akbar. Ọkùnrin àbóbìnrin lọ́mọ. Obìnrin ni dínà tó Àbíkẹ́ Ọlọ́run bá mi foríjì kó bá mi pa ṣiṣẹ́ rẹ̀ kó bá mi tẹ sáfẹ́fẹ́ rere gbogbo ohun tó bá fi jẹ́ṣẹ̀ k'Ọlọ́run bá mi ṣàforíjì fọmọ náà. Tó sì lọ́mọ. Ó bímọ 2 ó bí obìnrin kan ọkùnrin kan. Alhamdulillah. Àwọn àlùsùn náà ló wá tẹ́wọ́ gbà mí pátápátá. Ilẹ̀ tọmọ mi sùn gbogbo bọ́mọ yẹn ṣe wá sick àwọn ló wá ń donate owó fún wa. Tó fi ń tọ́jú ẹ̀. Tí mo fi ń tọ́jú ẹ̀ wọ́n lọ ṣe rúkà wọ́n dúró gan ni o. Káì. Wọ́n dúró ilẹ̀ tọmọ mi yẹn sùn sí àwọn àlùsùn náà ló rà. Nígbà t'Ọlọ́run padà mú nǹkan sọ́dọ̀. Nígbà t'Ọlọ́run mú nǹkan sọ́dọ̀ wọ́n dẹ̀ ra bẹ̀ kí n ṣe temporary lọ rà fún mi. Wọ́n rà pé torí tọ́ ọmọ ẹ̀ bá dàgbà wọ́n máa bèèrè orísun ìyá wọn. Gbogbo owó náà tó wá gbà fún mi jọ náà lẹ́yìn tó yọ owó gbá yọ owó mú náà tún kó gbogbo ẹ̀ lé mi lọ́wọ́. Ẹjọ́ ṣé tèmi tọ́pẹ́ àbí ò tọ́pẹ́? Alhamdulillah. Ó wá jẹ́ kí n nífẹ̀ẹ́ pé nínú Islam ibẹ̀ ni máa kú sí o. Àkíkú nìrun àgbàkú ládùá. Gbogbo tó máa mú mi yẹsẹ̀ kó nu Islam k'Ọlọ́run má jẹ́ kí n rí. K'Ọlọ́run jẹ́ kí n kírun yìí débi àmì dọ́dọ̀ Ọlọ́run mi tó dábí tí máa fi pa torí èyí tí mi ti ń lò láyé kò lè tó èyí tí máa fi padà sọ́dọ̀ Ọlọ́run tó dá mi. Mo dẹ̀ fẹ́ kó káṣẹ́ rere mọ́ mi lọ́wọ́. So gbogbo ayé mi ẹ̀sìn Islam yìí ni mo fẹ́ fi ṣe. So bí yẹn ṣe jẹ́ nìyẹn. Àdúgbò Ọlọ́run tó pẹ̀lú ògo Ọlọ́run ìtókù tẹ́ lò ẹ̀ ní sọkún mọ́. Àmín. Àwọn tí ó wá kù t'Ọlọ́run ti ara yín tẹ̀lẹ̀ àti tí ọmọ yín náà bí wọn á dirú. Àmín. Islam náà làwọn ló ṣe dáadáa. Àmín ọ̀yàlá. Ẹ ti tọ́wò ẹ sì rí pé ohun tó dáa. Àgbà tí mi tí ì ṣe Islam débi ibẹ̀yẹn náà gan gbogbo ọmọ ẹ̀ mo jẹ́ sọ́kì Al-Quran. Alhamdulillah, shukran. Torí pé mo pẹ́ tó bá pẹ́ títí Pentagon ló máa mọ ọmọ tọ́jú either you like it or not lady. Really? Yes. Toro ti rí gbòòrò. Wàláì tàláì. Ó ti rí títì. Wàláì tàláì. Kò sí tuntun mọ́. Wàláì. Ẹni tó bá pẹ́ ní títì amọ̀mọ́tọ́ tójú ẹ̀ ti rókun tó rọ́sà á tọ́mọ dáadáa gan ni o. So mo dẹ̀ tún fẹ́ fi àsìkò yìí náà tẹ́ ẹ̀ bá bínú pọ́rọ̀ tí fẹ́ sọ yìí. Bismillah. Ó bẹ̀ gbogbo àwọn òbí pátápátá kọ́ mójútó ọmọ wọn. Àwa la lè ní ọmọ wa lọ́la. Because èmi tí mo jókòó tí mi ń sọ̀rọ̀ yìí nígbà kan tẹ́ bá rí mi ẹ lè bá mi sọ̀rọ̀. Wow. Èmi àmọ̀ pé èmi mo lè rìn ní 50 láti inú pálọ̀ mi déta yẹn. Ẹ mọ catwalk ni. Yes, máa dẹ̀ ti mú bari wọ́ndà mi báyìí máa ti sẹ́ mú ojú báyìí. Let's go there mo ń lọ ni. Ẹ pẹ̀lú ẹ̀mí ìfọmọṣeré o. Níbi tí fàájì yẹn tó pọ̀ dé síbẹ̀. Ẹ tún wá fẹ́ gbọ́ tuntun mi ì tún mọtí mu. Ẹ sì fa sìgá fa gbogbo ẹ̀. Sìgá mi gbọ́dọ̀ sọ pé mi ì fa o. Wọ́n fa abẹ tí kò bá mi tí má ti mú bá á dà pé mo fẹ́ yí lórí. Ṣáà pé mi ti mọ̀ pé kò bá mi lára. Ara ò gbé. Ara mi ò gbé. Àwọn tó wá sí ọmọ para wọn ò gbé o. Wọ́n á tún wọn jẹ nímọ̀ gànà jẹ nímọ̀ gírí. Mo dẹ̀ fi gbogbo nǹkan yẹn. Pọ́psí mi gbà yẹn ti máa lọ ságbo Fẹlá ti máa dé á ní mò ń mú gbó. Ẹ mọ Fẹlá náà. Allah Akbar. Mo máa lọ Fẹlá torí ya bills ẹ máa bá mi bẹ̀. Màá lọ bẹ̀ Thursday, màá lọ Friday.
èní sátidé gan mi ò gbẹ̀yìn wow Ọlọ́run torí pé àwọn ìyá mi tó bí mi ti tètè gbé mi jùlẹ̀ fún bàbá mi látọmọ oṣù 3 bàbá mi nìkan ló dá tọ́ mi tí fi dàgbà tó yìí. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí tọ́lọ́ba tí ó ṣe gbẹ̀ nírọ̀rùn. so mi ní èèyàn kan tó máa sọ pé irú ìrìn wo ló ń rìn ṣé mo pọ́kùnrin ọkọ̀lọ́kùnrin i'm sorry o pé ẹ mọ mọ́tọ́ èyí tẹ̀yìn ọkùnrin mọ̀ ju pé kọ́mọ jẹun kó lọ léèwé ẹni tó ń tọ́mọ gangan obìnrin ni o. obìnrin ló lè tọ́mọ. bẹ́ẹ̀ mi wá sọ wọn àwọn obìnrin ìsinmi tí ń lọ yẹn jẹ́ ń débẹ̀ sẹ́rí àwọn obìnrin ìsìn wọ́n lé afẹ́ ayé wọ́n lé owó wọ́n fẹ́ nígbà wọ́n fẹ́ láwo lóòótọ́ da kéèyàn ni bẹ́ẹ̀ tí ọmọ gangan ni priority obìnrin. wọ́n fẹ́ ní góòlù náà. wọ́n fẹ́ ní jewelry wọ́n fẹ́ popular ṣé ń gbà yàn àwa ní fóònù tàfi popular ni. kò sí fóònù kò sí social media kò sí. ṣùgbọ́n gbajúmọ̀ lálẹ́ yìí náà. gbajúmọ̀ ni o tó pọ̀ gan ni ṣẹ́tẹ̀ rí Barrister ǹjẹ́ òun tiẹ̀ gbé wá síta bí ìgbà tẹ́ ń pé èmi nìkan dẹ̀kọ́ ni mo jó fún nínú ilé mi ó jọmọ bàbá mi àwa méjì ni bẹ̀sẹ̀ wọn ò gbé aláàjì rù bí mi ṣe gbé wọn rù èmi láìka súlẹ̀ ọmọ aláàjì kan tó kò lè ṣe kó máa lé wa ń tàfájì o àti ẹ̀gbọ́n ẹ̀ tó kú yìí àdíjà tó kú bọ́rọ̀ orí tó kẹ́ kó ṣe lọ́mọ alálùbáríkà kọjá alẹ́ gbogbo wọn lọ́mọ wá mo fẹ́ kí àwọn obìnrin tó wà ń ta ẹ̀kọ́ mójútó ọmọ wọn ọmọ ẹni lọ́la àwa la lè ní ọ̀la táwọn yẹn kì í ṣọ̀la tílẹ̀ máa mọ iye ọ̀la tó ń bọ̀ wájú ni o ọmọ tá a bá dẹ̀ tọ́ ló máa gbélé tabakọ́tà ẹ lè rí àwọn ọmọ mi kọ́ sọ pé ara mi làwọn ọmọ yẹn ti jáde o kódà ṣẹfẹ́ gbọ́ mi ìrọ́ ọmọ tó wọlé wá fẹjọ́ mi sùn rí pé ẹjọ́ sà ẹjọ́ mọ́ ọmọ yín ṣe kinní kan fún mi títí up to today jẹ́jẹ́ wọn ló lọ o. látara títọ́ àti kíkọ́. bẹ́ẹ̀ ni torí mo make sure pé ọmọ Ọlọ́run lọ́kàn mo fi ẹ̀sìn bọ́ wọn yó ọmọ mi ké wọ́n kétumọ̀ mi ìdẹ̀ ìrówó ṣe wòlímọ̀ fún wọn di bí ṣe ń sọ yìí bẹ́ẹ̀ mi ò máa mo wò pé tó bá dàgbà dáadáa èyí tó ti ẹ̀já gbàlagbà yìí ti dàgbò náà ti ń bímọ bẹ́ẹ̀ èyí ti ń farúgbára bí àtàwọn ọmọ mi méjì tí mi ní ọmọ mi tó ṣaláìsí bí mi ì tí ì ṣe wòlímọ̀ fún wọn. ẹ sì ṣe pẹ̀lú ògo Ọlọ́run. àmín pẹ̀lú ògo Ọlọ́run. àmín so kọ́wọn obìnrin ṣá gbogbo ẹ̀ jùlọ kó tọ́jú àwọn ọmọ wọn. so àdúpẹ́ i'm so happy inú mi dùn o inú mi dùn gan ni inú mi dùn. pẹ̀lú ògo Ọlọ́run àmọ̀rí bá. àmín. ẹ tún máa pẹ́ dáadáa. àmín àmín náà yà lọ. ìjọba kù náà o ẹni fàìsàn ló. àmín o. ẹni fìdààmú lò ó àní ṣe ìsìláàmù mọ́ kò ní bọ́ sí ọ̀dọ̀ yín. àmín náà yà lọ. ẹ wá jèrè ọmọ ẹ jèrè ara yín. àmín. ẹ túbọ̀ jèrè sísì. àmín. Ọlọ́run bá wá jèrè yín náà. àmín. olú ọ̀rọ̀ láháúlá. wala quwwata illa billahi azim. tó òwe yìí olólùfẹ́ Síkírù Àyìndé Barrister àwọn ti mú ọ̀kan nínú yín àmúwá sí ojú ìwòran yín o ẹ jẹ́ kí àwọn ṣàdánù fún Agbájọlá pé tó iwájú ẹ̀ ò ń da ẹ̀yìn náà kò bàjẹ́ o kò sí ní bàjẹ́ lágbára Ọlọ́run 15 years after his demise àwọn ṣe sọ pa Barrister bẹ́ẹ̀ni tó alájà orúkọ yín lẹ́ẹ̀kan sí ká máa lọ́lé wa. èmi ni alájà Sherifat ọmọ pé làwa Bari Wonder Bari at 40. ó dàbọ̀ mọ́mí ìkúlé pólì. bẹ́ẹ̀ni kó.